pé wọ́n bọ̀ o àwọn tó jáwòrè pé wọ́n bọ̀ o. ìyá pé wọ́n wá o pé wọ́n wá kí ló pé wọ́n bọ̀ o àwọn àgùntàn tó ti sáko lọ pé wọ́n bọ̀ o. ìyá mi abẹ ní dákun pé wọ́n wá jí bọ́lá dákun lọ pé wọ́n bọ̀. Òṣó tó bẹ nílẹ̀ yìí o ayé ẹ dákun ẹ ṣàánú àwa o. Ìlédì Ògbóni Ìlédì Ògbóni jẹ́ ọmọ tí ayé bá bí òun láyé ń pọ̀n bí Ògbóni lóníkálukú ṣe ń dá Ìlédì sílẹ̀ ó tún jẹ́ kí òkìkí Ògbóni náà kó máa tẹ̀síwájú. Àtọkùnrin àtobìnrin àǹfààní tó wà nínú ká ṣe Ògbóni pọ̀. Lótú orúkọ tèmi ni HRM Ọba Adéọlá Ọba Ògbóni Awomímọ́ Àgbáyé pẹ́ ní ọwọ́ Elédùmarè. Mo lọ sí ilé-ìwé àkọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo jẹ́ lọ sí secondary school mo jẹ́ lọ sí Ọ̀fà Poly tí mo rí di mass communication tí ẹlẹ́dàá wá sí ibẹ̀ ni à ń gbé. Àkọ́kọ́ iṣẹ́ tí ọba ti yá mi ṣe ohun èyí láti kékeré mi ló ti wù mí kí n jẹ́ gẹ́gẹ́ bí dókítà ṣùgbọ́n nítorí ìdí kan àti kejì mo ló fà á tí àṣetú ìyá nígbà lọ rí di mass communication nígbà yẹn ṣùgbọ́n mi ò fi iṣẹ́ tí mo ń ṣe láti kékeré iṣẹ́ tí mo kọ́ lọ́wọ́ bàbá tí mo bí mi lọ́mọ náà ni mo ṣe ń ṣe títí dísìn tó jẹ́ pé mo jẹ́ orthopedic doctor àti maternity mo máa ń tọ́jú ọmọ lóyún mo dẹ̀ máa ń tó ẹsẹ̀ tó bá kán any kind of problem tó bá jẹ́ inú ara ṣe ti yé iṣẹ́ ṣé wọ́n bí mi síbẹ̀ ni ìdí nìyẹn tí mo ṣe ń ṣe inú mi jẹ́ dùn tí mo ṣe ń ṣe. Ìrìn àjò Ògbóni ògbóhàn ọmọ ṣíṣe ojú àìṣe ń bẹ̀bẹ̀ òdìbẹ̀ tán dápọn wájú ló ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ìrìnàjò tó lágbára ni ìrìnàjò ńlá ló jẹ́ fún mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ iṣẹ́ tí bàbá àti ìyá mi ṣe òun ni mo jókòó tì mo ń ṣe ṣùgbọ́n wọn kì í ṣe Ògbóni ilé tán ti bí mi lọ́mọ wọn kì í ṣe Ògbóni. Ìyá kan ló ta lé mi ìwọ̀sí kan ló ta lé mi ní ọdún náà lọ́wọ́ ní 2011 ẹnìkan ni ó fẹ́ bímọ ní ọ̀dọ̀ mi ní ọ́fíìsì ọ̀dọ̀ mi so bàbá ẹ̀ wá fẹ́ kó lọ bímọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun tó jẹ́ olóògbé níbi títí ẹ̀ wọ́n wá gbọ́mọ wá sọ́dọ̀ mi wá bímọ ó bá jíjà wọ́n bá gbọ́mọ sọ́dọ̀ bàbá náà lọ báyìí bá ní irọ́ kìíní kan olóògbé ni wọ́n náà yẹ pọ̀ gan owó tó yẹ kí n gbà gẹ́gẹ́ bí mo gbẹ̀ bí ọmọbìnrin ọ̀hún wọ́n kò fún mi nítorí wàhálà ẹ̀ pọ̀ ìbínú yẹn ni mo ṣe lọ join Ògbóni ní ọdún yẹn lọ àti ìgbà yẹn mo ti wá lọ join Ògbóni tó lólédùmarè tó wá sún yàn mí gẹ́gẹ́ bí ọba Ògbóni lẹ́nu adúpẹ́ lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ ìyá ayé mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Ògbódù ọ̀rà ohun tí mo torí ẹ̀ ṣe Ògbóni Elédùmarè jẹ́ kó yanjú lẹ́nìí ẹni tá à ń sọ yẹn ọ́n dàbí lẹ́ni tá tó wọ́n sọ yẹn wá wà tí bá ń bọ̀ ó máa dìde ni tí Elédùmarè tó wá fi mí ṣe olórí fún ẹni ohun tán tó yàn mí jẹ ní ọdún náà lọ ṣùgbọ́n gbogbo ohun tí mo torí ẹ̀ ṣe Ògbóni gbogbo ẹ̀ pátá ní ìyá ayé bá mi bíyá bùkátà náà adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mo ti fẹ́ ìyàwó kí n tó lọ join Ògbóni mo ti níyàwó mo ti ní ọmọ tí mo ti ń gbé ní rọrùn tó di pé mo join Ògbóni ṣùgbọ́n nígbà tí mo join Ògbóni àwọn ọ̀rẹ́ mi kan kọ́kọ́ sá fún mi pé ó máa fi ẹ́ ṣògo owó ni ó máa fi ẹ́ ṣe gbá ó máa fi ẹ́ ṣàwò ṣùgbọ́n pẹ̀lú òfẹ́ Ọlọ́run ní èní mẹ́ta ni wọ́n ti dán wọ́n ti parapọ̀ wọ́n ti darapọ̀ mọ́ mi wọn náà ti ń bá wa ṣe Ògbóni yìí nítorí wọ́n ti rí pé ẹgbẹ́ tí ń gbá ní ìlànà kò ń ṣe ẹgbẹ́ panipani. Ògbóni Ògbóọ̀rà Ògbóni ọ̀nà tó jìn ni tá bá sọ pé Ògbóni ògùn owó wọ́n ń gbé ọ̀rọ̀ yìí síra wọn ohun tá a torí ẹ̀ ń ṣe Ògbóni ó yàtọ̀ sí ohun tí àwọn èèyàn òpó Ògbóni jẹ́ tẹ́ bá ṣe Ògbóni tó bá fi inú dídùn àti inú mímọ́ sí mọ́lẹ̀ gbogbo tó ń wá ló máa ṣe é ṣe ní ìrọ̀rùn tí ò ní bá gidi dé tí ìrìn àjò tó fẹ́ rìn tó máa lè yá tó ṣe pé wàá máa ní ogun àkọ̀tì bí èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fà bí gẹ́gẹ́ bí ìgbìn ṣùgbọ́n pé ògùn oní pé tó bá ṣe Ògbóni ó máa dolówó irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tá a torí ẹ̀ ń ṣe Ògbóni kọ́ nìyẹn ihun tó wá wáyé ayé má kà wá kọ́ wáyé má tẹ̀ wá òun là ń torí ẹ̀ ń ṣe Ògbóni gbogbo ohun tá a bá ń dáwọ́lé kó máa yọrí sí rere ká má gbogbo ilé ní àwọn òmìnira ènìyàn wọn abatẹnijẹ́ kọ́ má lè rí kágbá má lè ká wa ohun tá a torí ẹ̀ ń ṣe Ògbóni nìyẹn. Ìlédì Ògbóni Ìlédì Ògbóni jẹ́ ibi tí a ti ń jọ́sìn tá a ti ń sin ìyá mi Ògbódù ọ̀rà ìyẹn náà ń pè ní Ìlédì táwọn kan ń pè ní conclave náà ń pè ní Ìlédì ohun tó jẹ́ kí Ìlédì pọ̀ káàkiri ayé ìwọ jù mí èmi ò jù ẹ́ òun ló fa eléyìí ṣùgbọ́n gbogbo ẹ̀ kí òkìkí Ògbóni máa fi lọ síwájú ni kí Ògbóni kó lè lọ síwájú ni nítorí tẹ́ bá rí káàkiri náà ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ churches ló wà
ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ló wà nínú àdúgbò kan ẹlẹ́gì mọ́ṣáláṣí 6 ẹlẹ́gì 7 ṣùgbọ́n Ògbóni ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ìwáṣẹ̀ ṣùgbọ́n ìgbà ẹ̀ ní ọmọ tí ayé bá bí òun láyé ń pọ̀n bí Ògbóni lóníkálukú ṣe ń dá elédì sílẹ̀ ó tún jẹ́ kí òkìkí Ògbóni náà kó máa tẹ̀síwájú so ká pọ̀ ó tẹ́ wa lọ́rùn jù kí a máa pẹ̀ nílọ bí a ṣe ń ṣe Ògbóni nígbà ìwáṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú igbó la ti ń ṣe ṣùgbọ́n nísà ti ń ṣe Ògbóni nínú ìgboro so a ṣe awo òkùnkùn mọ́ awo tí ayé fẹ́ rí ni kò sí ohun tá a fi ń pamọ́ nínú Ògbóni mọ́ kò sí ṣùgbọ́n ohun tó dá wàhálà ẹ̀ yìí. ẹ sọ pé kò sí gígé orí kò sí dídá orí nínú Ògbóni. kò sí ohun tó ń pè ní gígé orí àbí dídá orí nínú Ògbóni kò sí ohun tó jọ owó nǹkan báyìí ohun tó fa owó eléyìí àwọn tó ń ṣe fíìmù Yorùbá àwọn ló dá wàhálà ẹ̀ tán pé àwọn NNTP àwọn ló dá wàhálà yẹn sílẹ̀ ohun tí ò exist rárá òun ni tí ó bá ṣe pé wọ́n ń gé orí wọ́n ń gé apá àbúrò mi ò ní wọbẹ̀ ọmọ tí mo bínú mi ní kó wọn sínú ẹ̀ mi ní pin ọmọ ọ̀rẹ́ mi gan pé ẹ má bọ̀ yẹ kájọ ṣe kíní yìí ṣé ti yé kò sóhun tó jọ pé wọ́n ń gé orí ẹ̀ ní wọ́n ń parí ní kò sóhun tó jọ awo tó dá ní awo Ògbóni awo ìmúlẹ̀dẹ̀ ni àtọkùnrin àtobìnrin àǹfààní tó wà nínú ká ṣe Ògbóni pọ̀ àkọ́kọ́ ó ń fúnni ní connection ẹ̀kejì ọlọ́màjẹ̀ káàrí tí ìyá kan bá fẹ́ ta lé ni tó bá pè àwọn ọmọ ẹgbẹ́ Ògbóni wọ́n máa jáde wọ́n dẹ̀ máa dúró tán gẹ́gẹ́ bíi pé ìyá gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀wọ̀n ìyẹn jẹ́ kéde àbí àárín lóru wọn ni wọ́n ṣe kinní kan bí kankan tó bá jẹ́ ọmọ Ògbóni ó máa rìn láyọ̀ alọ́rí abọ́ọ̀rẹ́ tí ó sùn tó máa ṣẹlẹ̀ sí. gẹ́gẹ́ bíi pé ohun tó bá ti lè mú táwọn oríṣiríṣi Ògbóni tó ń jáde ó yẹ ká mọ̀ wípé a ti ń súnmọ́ bí táwọn lọ because tẹ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ ṣe ẹgbẹ́ Ògbóni ń fún tó bá fẹ́ lọ ṣe mítìnì gan àwọn yẹn máa yọ lọ nígbà àwọn ìṣẹ́gbẹ́ kò sẹ́ni tó fi hàn mọ̀ ṣùgbọ́n nísìn àwọn tá a jọ́jọ́ gan a lè fi hàn pé ọmọ Ògbóni ni wá Ògbóni là ń ṣe ṣó ti ọjọ́ ìlà Ògbóni ti ń súnmọ́ débi wípé ìjọba máa padà dá Ògbóni mọ̀ táwa náà máa bá wọn ṣe ìlú táwa máa bá wọn ṣe ìjọba. kó àmọ̀ràn mi fún gbogbo àwọn ọ̀dọ́ táwa nínú ìṣẹ̀ṣe òjú wípé kí a má ṣe àwọn mistake táwọn bàbá wa ṣe ẹ jẹ́ kí àwa náà ká go into politics ẹ jẹ́ ká tójú bọ ohun tó ń ṣe òṣèlú ẹ jẹ́ ká náà máa ṣe òṣèlú tá bá ti ń ṣe òṣèlú ẹgbẹ́ Ògbóni náà àbí ẹgbẹ́ ìṣẹ̀ṣe tá bá ń ṣe ẹ̀ṣẹ̀ kékeré bá ń ṣe a máa lè bá wọn sọ pé ikọ̀ báyìí náà wà ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe tójú bọ ìjọba táwọn kìrìsìtẹ́nì náà ti tójú bọ ìjọba ẹ jẹ́ kí àwa tá jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ kí àwa náà ká tójú bọ iṣẹ́ politics ẹ jẹ́ ká join politics fún àtàbá ti kàwé láàrin ẹ jẹ́ ká tójú bọ politics ẹ jẹ́ ká jọ máa ṣe. ní ṣókí ká tó máa lọ ẹ bá fún àwọn tó ń dá elédè káàkiri àti àwọn tó ń dá Ògbóni káàkiri ẹ bá fún wọn ní ìmọ̀ràn àdán kí ni bọ́dì tá à ń pè ní elders of Ògbóni kí ni àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé láti mú àkùdé tí ń bẹ́nu Ògbóni láti mú yàtọ̀ bá. àwọn gẹ́gẹ́ bí supreme body of Ògbóni tí ẹ̀ ń béèrè lójú àwọn elders wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní abẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí iṣẹ́ yìí bá máa fi jáde nǹkan sí mi nílé sọ lórí afẹ́fẹ́ nítorí pé ọ̀rọ̀ ọ̀nù lé ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àdá máa fojú rí fún àwọn tó ń dá Ògbóni sílẹ̀ abẹ́ni tó ń ṣe Ògbóni nínú yàrá tí yẹ pé èyí ò tọ̀nà ká gbé ìmọ̀lẹ̀ tó ń yàrá tí ìyàwó àti ìyàwó wájú àtàjọ ń sùn eléyìí yóò bá ojú mu rárá èèyàn máa ń wá space a máa wá ààyè fún ni pé ókè o ikọ̀ tó fẹ́ ṣe fẹ́ dá eléyìí sílẹ̀ ó máa wá ààyè ni tó bá wáyé àbẹ́yìn mẹ́ta ilé máa pa papọ̀ kẹ́ máa lo ilé tí ọ̀yọ̀ kan kẹ́ máa fi ṣe ohun tẹ́ ń ṣe ṣùgbọ́n ká máa gbé ìmọ̀lẹ̀ sínú ilé tíyàwó àti ọmọ wa wà ilé yóò bójú mu so ẹnikẹ́ni tó bá lè ṣe bẹ́ẹ̀ kó lọ jáwọ́ níbi bẹ̀ nítorí pé àwọn supreme body of Ògbóni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ àbí ọ̀rọ̀ kílẹ̀ o àbí ọ̀rọ̀ spiritual kan tó bá ti jẹ́ pé ó tako ohun tá à ń ṣe gbogbo ẹ̀ pápátá ni wọ́n fẹ́ yọ koríko kó nínú ẹ̀fọ́.